gbé ìgbà tẹ́ ẹ̀ ti bí mi léèrè pé kí n lọ mọ́wọ́ wá kí n reku kí n rẹyẹ mo ti mọ̀ pé kíní yìí ò lè ṣiṣẹ́. wọ́n ní pánsá òfurá pánsá jáná àjà òfurá àjà ẹ wo mo wo kíní kan wo kọ́mọ̀ ti pé olórí burúkú ọmọ tá à ń ṣáàṣì kọ́mọ̀ lọ jẹ́ pé ọmọ olúwo ni. ẹ wo ẹ̀yin ní ẹjọ́ máa sápẹ́ ọ̀la bó bá jólúwo ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe o ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe. ọ̀dà àwọn àgbábọ̀ wọ́n ní ẹṣin ò ní dání kọ́mọ̀ tungùn bàá mi. bàbá ẹ dà. ẹ wo ẹ̀yin lè wá ṣiṣẹ́ ìbáyìí. ta ni èmi ṣé é ṣe pé yà jẹ́. àní bàá mi ni ó ṣiṣẹ́ yìí. àfikún yà jẹ́ bàbá ẹ. tó ẹ̀yin lè ṣiṣẹ́ ìfúnra yín toríjọ́ tí mo ti ń ṣiṣẹ́ ìṣègùn yìí ojú ò tì mí rí. akíṣe ló bí arúgbó arúgbó ló bí akíṣe òrìṣà lọ́gbọ́n ọmọ akíṣe mọ́yìnbọn èpè ní sọmọ bíbí wọ́n lu tàwọn ti ìjẹ̀bú wọ́n ń bọ́rọ̀ mi là á sọ̀tẹ̀ wọ́n ń bọ́rọ̀ mi là á sọ̀tá ọ̀rọ̀ mi là á pa ọmọ kan rẹ̀ ránṣẹ́ sí wọn lé akíṣe náà ló tó bí arúgbó arúgbó ló bí akíṣe òrìṣà lọ́gbọ́n ọmọ akíṣe mọ́yìnbọn àṣẹ báyìí ní sọmọ bíbí wọ́n lu tàwọn àtẹ̀gbá ń jọ́ tí wọ́n ń bọ́rọ̀ mi là á sọ̀tẹ̀ tí wọ́n ń bọ́rọ̀ mi là á sọ̀tá jọ́nà lọ́rọ̀ mi là á pa ọmọ kan rẹ̀ ìránṣẹ́ sí wọn nílùú wọn akíṣe náà ló tó bí arúgbó arúgbó ló tó bí akíṣe òòṣà lọ́gbọ́n ọmọ akíṣe mọ́yìnbọn ṣàkàtú ní sọmọ bíbí wọn ń lu tàwọn tẹ̀gùn nígbà tí wọ́n ń bọ́rọ̀ mi là á sọ̀tẹ̀ tí wọ́n ń bọ́rọ̀ mi là á sọ̀tá jọ́nà lọ́rọ̀ mi là á pa ọmọ kan rẹ̀ ìránṣẹ́ sí wọn mo wá pè èpè mo pe àṣàṣì mo pe àṣẹ mo pe ṣàkàtú ìwọ bàbá mi wá kó lọ kó wá náà báyìí kọ́ lọ lè bá ọmọkùnrin tó lóyún ìṣọ́jú kí sínú báyìí kẹ́ ẹ pàdánù mọ́ lọ. ṣe bí. Àdàbí bí mo bá ṣe bí. Àdàbí bí mo bá ṣe bí. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe yín tẹ́ fi pa ọmọ mi? èmi. Àmọ́ mi ẹ pa ọmọ mi. Ẹ pa wọ́n, ẹ pa kíní, ẹ pa kejì. Mo sọ fún yín jòkì lánàá. Mo ní jẹjẹ ká gbé Sọjí lọ sí court. Ẹ ló tì. Tó bá jẹ́ mo ti gbé lọ sí court ṣe àwọn ọmọ mi ò ní kú. Àwọn ọmọ méjèèjì ti kú. Ẹ ti pa wọ́n. Àdàbí bí mo bá ṣe bí. Àdàbí bí mo bá ṣe bí. Àdàbí bí mo bá ṣe bí. Bí mo bá ṣe bí. Àdàbí bí mo bá ṣe bí. Ẹ wá wú èmi náà tẹ̀gbọ́tẹ̀gbọ́ sí. Ẹ tètè wú mi tẹ̀gbọ́tẹ̀gbọ́ sí ni o. Ẹ wú mi tẹ̀gbọ́tẹ̀gbọ́ bí mo ṣe sọ fún yín sí ni o. Àdàbí mo mórúkọ Yírelé aláwo. Àdàbí bí mo bá ṣe bí. lẹ́yìn ìyín kú jíjọ máa pa gbogbo wa papọ̀. ó lókun èèyàn lọ́rùn bó ti ń ṣe yìí. ìgbà tó kún kọ́ ṣé o rò pé iṣẹ́ tó ṣe iṣẹ́ dáadáa ni ìwọ oúnjẹ kọ́mọ mi máa pè mí lájẹ́ pé mi ni mò ń pa gbogbo ọmọ jẹ lẹ́yìn ìgbọ́ tó ní gbogbo àgbàlagbàtà ni máa wó ọ̀dà ṣe sùúrù. gbogbo ẹ̀ ni máa wó. ṣe sùúrù. sórí olórí burúkú ọmọ olúwo olórí burúkú ọmọ olúwo tá à ń ṣàṣì tí ò mú. tá a bá tún gbọ́ ọmọ olúwo kan tó máa sápẹ́ ọ lò wá fún ìjà dáadáa táwọn ọdẹ ṣe máa ṣe dáadáa fífi gbọ́n kọ́kọ́ tó jọ bẹ́ẹ̀. ọ̀dà ṣe sùúrù. fi mí lẹ gbogbo ọmọ ń ó jí wọn padà sọgbọ ń ó jí wọn. ta ló ń jí ọmọ kílẹ̀ fẹ́ jí táwọn tó ní ti bò wọ́n mọ́lẹ̀ ìwọ bàbá yìí kà ní ẹ. kàn já ṣe kíní kan torí lòdì lọ́wọ́ mọ̀ pé ọkùnrin làkọ̀ ọkùnrin làdé yẹn tí ó mú lọ́nà ọkùnrin ni. ẹnu sọ́hún jọ ẹnu sọ́hún. òun náà lọ bọ́ ọmọ ńlọrùn ni ń bọ̀. tó orí gbígbọ́ ta ni. ìwọ ló porí tútù rẹ̀ ń jẹ́ o ayo báwo wò wá tara ṣàṣà báyìí kó wá gbéra kó wá lọ sí ilé olórí burúkú ọmọ èyí tí Sọjí fún lóyún tó bẹ fún jẹ́ tó bọ̀sùn jẹ́ tó bọ gbogbo ẹ̀ jẹ́ ọ̀rọ̀ àlọ́ lè máa ṣe báṣubàṣu ibi tó ráwọn ọmọ ọlọ́mọ lọ kó náà máa lọ bẹ̀
gbogbo agbára tí bàbá rẹ̀ ní tó fi ń tì lẹ́yìn kó dùn fún un bẹ́ẹ̀ ni èmi mọ̀ sọ bẹ́ẹ̀ torí pé sẹ́pọ̀ ọlọ́wọ̀ lò sẹ́pọ̀ ọlọ́wọ̀ lò àrírí oyè wọ́jà ẹlẹ́dàá mi lọ́dá mi tẹrú tọmọ ní sórí ìdí tẹrú tọmọ báyìí wọn orí ìdí wọn tó fi yọnu àtẹ̀wé àtàgbà ní yọ̀ ọmọ yọ̀ ìjọ tí kú bá wọ̀lú ní jìnnìjìnnì rẹ̀ múlẹ̀ lórí ni kò ní dọ́là jìnnìjìnnì rẹ̀. kí ni kí ló dé níbo ẹ pa mí yọ. jẹun o ò ṣe nǹkan kan abẹ́ sọ̀rọ̀ o ò ní dáhùn àbínú kí ló lè báyìí. mọ́mí tó pẹ́ òde ṣáánú mọ́mí wojú wọn náà ó. ó tiẹ̀ sọ̀rọ̀ gan káti ẹ̀ mọbi tó kù sí i sọ̀rọ̀ kó tiẹ̀ ro wàhálà tí ìyá oníyà ń ṣe látijọ́ ìtorí ọlọ́run má dà màmá yìí láàmú jọ nítorí ọlọ́run sọ̀rọ̀. àǹtí mi ẹjọ́ torí ọlọ́run ẹ wo sickness yìí ó ti sú èmi o. ẹ tiẹ̀ lajú kẹ dá mọ́mí lóhùn kẹ bá wọn sọ̀rọ̀ torí ọlọ́run. dókítà ẹ ǹlẹ́ sà ẹ sà. ẹ madam. ẹ ǹlẹ́ sà. ó ti tó bíi 3 days nísìn ẹ ti gbé wọn wá sí bí báyìí gbogbo oògùn tí adẹ ń lò fún wọn kò sí èyí tó tẹ response rárá tọ́.